Africa Content TV. Jeremy Radio Tabeshi. Jeremy Radio Yantai. Jeremy máa ń sìn ní o. Ìgbà tí mo débẹ̀ tán ni mo rí pé kò sí rárá. Kó tó gba láǹṣẹ́ sí rédíò wọ́n máa wá àwọn fámìlì yẹn o so ti lọ sẹ́wọ̀n rí o àbó ti ṣe tí ó dá o àbórúkọ yìí ò dá.